Alhaji Abbas Akande Obesere, born on the 28th of January 1965 in Ibadan, Nigeria, is one of the most influential figures in the Fuji music industry. Raised in a Yoruba family, Obesere grew up immersed in Yoruba culture, which heavily influenced his music. He attended St. Paul's Primary School in Ibutimeta, Lagos, moved to Jubril Martin Secondary School in Ibutimeta, where he did his secondary school education. His early years spent in Ibutimeta, Lagos, he was exposed to a vibrant cult artistic environment that shaped his creative pursuit. Obesere's ability to blend urban experience with traditional Yoruba storytelling became a defining aspect of his artistry. Musical career and style. Alhaji Abbas Akande Obesere began his career in the Fuji sector at the time when the genre was dominated by artistic human beings, artistic respected people such as Ayinde Barrister and a few others. Despite the stiff competition, he carved out a niche for himself by developing a unique style which he termed as Shakasha. Known for his raw and often provocative lyrics, Ashakasha brought a fresh and edgy feel to Fuji music, resonating with fans across different demographics. Obesere's kindness and playful attitude was used to make his competitive standout in the industry, earning him the nickname like Omorapala Babato Sibe, which had become a synonymous name with his bold and unapologetic persona. Egungun, be careful. Egungun, be careful. Egungun, be careful, one of Obesere's most iconic songs, first gained popularity in the early 2000s. The track, with its catchy rhythm and playful warning to avoid trouble, Egungun Efona Esidego, became a national anthem. It became a cult anthem. Its timeless appeal saw a massive appeal in 2020 when social media platform brought it to the attention of a younger audience, and it became a challenge on viral videos. It helped propel the song back into the spotlight, transforming it into a global phenomenon in the industry. This renewed fame resulted to a remix and a collaboration with Satan Ibina, further solidifying the song and the relevance in modern Nigerian music. Contribution and legacy, ladies and gentlemen. Obesere has played an instrumental role in redefining Fuji music, bridging the gap between traditional Yoruba music, forms and contemporary trends by incorporating humor, social commentary, and modern production techniques in the realm of music he plays. His influence has not only inspired young Fuji artists, but also contributed to the global recognition of Nigerian indigenous music. Obesere has been impacting the society with his musical career and style, and he has been doing it for a very long time. Some of the albums include Introduction, Mr. Magic, Odua, Diplomacy, Elegance, Live in Europe, Ashakasha, OBTK, Mr. Teacher, Omorapala Overthrow, American Faji Series 1 and 2, Mr. Teacher, His Excellency, Egungun, be careful, Old School Lapel, Apple Juice, Obat Efizi, Confirmation, New Face, Bitter Truth, Number 1, Olongo Dance, London Alert, Champion of Dublin, and many more. Ladies and gentlemen, he has featured with so many young generation artists, including Zlatan, Olamide, Aloba Fresh, Reminisce, Nice, Orisha Femi, and many other top-notch artists. Ladies and gentlemen, today we are celebrating the paramount ruler. Today we are celebrating an enigma. Today we are celebrating a teacher. Today we are celebrating a ruler.
Today, we are celebrating an impactful human being. Ladies and gentlemen, please do me a favor. Can you all be upstanding and put your hands together for the paramount king of Fuji music? Please put your hands together for him, ladies and gentlemen. Your hands together. A standing ovation, please. Everybody be upstanding. Let's celebrate him. A standing ovation. A standing ovation. Keep clapping, ladies and gentlemen. Come on. Hey, are we ready? Hey, hey, hey. 1, 2, 3. Let's go. Let's go. Hold it. Abbas. You like the show. Is this Abbas? Is this Obesere? Is this Obesere? No. Is this Obesere? No. Is this xenophobia? No. Is this Is this Abbas? No. Is this Obesere? No. Is this xenophobia? No. Is this Yeah, we got to go. I'm in action. Papa no day. Hold it. This is not Obesere that I know. I've known him. He's been my friend for almost 30 years. Come on. Yeah, we got to go. I'm in action. Are we ready? Papa no day.
tó jẹ́ pé Ọlọ́run wá ní kẹ́ẹ̀ka fún kankan tí gbogbo yín jẹ́ ń wò mí jẹ́ ń fẹ́ mi. Ó ń jọlá Ọlọ́run ni o, kì í ṣagbára kankan o, lágbára ò sí bẹ́ẹ̀ o, àbí mo mọ̀ ọ́ ṣe ò sí bẹ́ẹ̀ o, àìmọye tó mọ̀ ọ́ ṣe táyé ò rí o, àìmọye tó mọ̀ ọ́ ṣe táyé ò wò bẹ̀. Mo wá fi títóbi Ọlọ́run, mo tún fi dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ dúró tì mí títí di àsìkò yìí. Tọ́lọ̀ ọba òdẹ̀ ní jẹ́ kí n jọra mi lójú níwájú yín. Torí nínú tí mo gbádùn jù láyé, tí mo fẹ́ràn jù láyé mi, ó ní kí n máa pọ́nyàn lé. Tí báyìí tí ìrì mi pọ́n èèyàn tó súnmọ́ mi lé kì í tẹ́ mi lọ́rùn. Tó súnmọ́ mi tí mo rí ni wípé ẹ ń bá láǹfààní àti déwájú mi, àbí tí mo láǹfààní àti pàdé, ìmọ̀ àwọn mi kì í máa pọ́n wọn lé. Torí mo mọ̀ pé èmi yìí yẹn máa lọ, ọ̀la máa dé, gbogbo tó bá ti wá ṣe é lẹ̀, àwa dìtàn. Torí náà ká ṣá máa ṣe dáadáa. Ẹ rí eléyìí tá a fẹ́ ṣe lẹ́yìn, kì í ṣe pé bóyá mo jẹ ẹgbẹ́ mi lówó kankan ni, àbí mo jẹ báǹtì mi lówó kankan ni mo ṣe fẹ́ ṣe é. Mo fẹ́ ṣe nítorí wípé Ọlọ́run gbà mí láàyè àti ṣe. Mo fẹ́ ṣe nítorí wípé àwọn tí wọ́n jẹ́ bàbá lẹ́yìn mi, tó ní gbogbo àwọn tó ń bá mi ṣeré yìí, kò sámọ nínú wọn o, bàbá ní gbogbo wọn. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kan bá sọ pé bad boys on stage, ìmọ̀ àbí mi nù ni. Bad men on stage ni. Àgbàlagbà ni wọ́n mọ rírì èmi náà mọ rírì wọn. Ó ti yé, ó jẹ́ kí n ronú láti gbé ètò yìí sílẹ̀ pé mo fẹ́ ṣe báyìí. Ilẹ̀ tí mo fẹ́ fún wọn yìí níwájú Ọlọ́run tí a kì í pè jẹ́rìí irọ́. Wọ́n ń pe bọ̀dá kan ní bọ̀dá Bọ́lábọ̀ ní tí olórin ẹ̀gbọ́n mi náà. Àwọn dà bọ̀dá Bọ́lábọ̀ ní tí wọ́n ní wọ́n ti jagun lọ. Níbi 5 years ago, èmi àti wọn lájọ lára ilẹ̀ yìí. Ilẹ̀ yìí èmi àti ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní tí lájọ lọ́wọ́ rà. Ó ti yé yín. So mi ò dẹ̀ kí ń ra tí ò dáa. Gbogbo tí ò bá ti dáa, mi ò ní kó wọlé torí mo mọ̀ pé iṣẹ́ tí mo ń ṣe, iṣẹ́ tó lágbára ni. Mi ò kí ń sùn, mi ò kí ń wó. Débi pé àánú mi máa ń ṣe àwọn olólùfẹ́ mi. Wípé Abbas ń ṣiṣẹ́ gan, wàhálà ìtì pọ̀jù máa fún rẹ̀ sí mi. Èmi dẹ̀ máa ń wò pé ìgbára la ń búra. Ó dẹ̀ tún máa ń rò pé mi ò lè, Ọlọ́run ò ní dá mi gúnlẹ̀. Torí ó dá mi lójú pé bí mo ṣe ń bọ̀ ní ayé, iṣẹ́ tí mo gbé dání yìí, Ọlọ́run ti mọ̀ sí àti okun ẹ̀ tá máa ń pè ní okun àtagbára. Agbára tí màá fi máa ṣe, tí òfin ní rẹ̀ mi, gbogbo ẹ̀ lọ́nà ti gbé wọ̀n mi. Kódà nígbà ní ìdíbà lẹ́nu mi tó síkì, tọ́ba ní lágbájá kan síkì máa ní iṣẹ́ wo ló ń ṣe tó fi síkì náà. Máa ń ṣe wàhálà gan, àwọn tí wọ́n gbàgbẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́pẹ́ bí mo ṣe ń ṣe wàhálà gan lóhùn máa dá mi múlẹ̀. Màá tún wá bẹ̀bẹ̀ àlàáfíà fẹ́ nìyẹn, lọ́kọ́ lọ́jọ́ kó yọ̀ dá àlàáfíà fún. Ẹ̀wẹ̀ má jẹ́ sọ̀rọ̀ jù, mo fàsìkò yìí kí gbogbo ẹ̀yin bàbá mi kábíyèsí. Mo dúpẹ́ lọ́wọ́ yín ẹkú dìde o. Ẹ̀yin tí a máa mi lóríṣiríṣi Alhaji Kamal Ojúkókó OJC owó náà fún yín o. Ìyá mi ìyá lọ́jà láti ìlú Ìbàdàn Sáràtù Láyà Dùkẹ́ wọn bẹ níbí. Alhaji Musa Alani mo kí ẹkú dìde. Alhaji Rashid Ayinde mo kí ẹkú dìde. Gbogbo ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn lẹ́wà bílẹ̀nì, kò sí èèyàn yẹpẹrẹ míì. Torí pé tó o bá fojú yẹpẹrẹ wò lẹ́nu láàrin ìṣẹ́jú àyà ó lè dídán àti gbọ́gbọ́ ti di mílíọ̀nù. Tó o bá ti fojú tí tó o fojú kéré ẹ̀, o náà fojú kéré ẹ̀ pé ká ti jẹ́ ìkọ̀kọ̀ òun yẹ̀yẹ́ ni. Àwọn máa ń dùn mí báyé kí n gbọ́dọ̀ ṣiṣẹ́. Òun ló jẹ́ kí n pariwo tí mo bá ta yé o.
mi ò ní mo fẹ́ pariwo ìṣílẹ̀ o gbogbo eré tí mo ń sá láyé mi ni pé mo fẹ́ kọ́ mọ́ṣáláṣí lára pátá kí n dẹ̀ pé gbogbo ayé kan wá bá mi ṣí mi ò ní mo fẹ́ pariwo ìṣílẹ̀ láyé mi kò wá sí mi lọ́kàn rí àmọ́ àwọn kan tí ń hùwà kan wọ́n máa ń fẹ́ gbé àwọn tí ò omi wá gbé lé mi lórí èmi ò dẹ̀ kí n jàjà mo jù ẹ lọ ẹjọ èmi ò kí n jà ìjà mo jù ẹ lọ láti bí 20 ọdún sẹ́yìn gan mo máa ń bá Ọlọ́run mi sọ̀rọ̀ pé ìwọ Ọlọ́run bá a bá rẹ tó dá mi tó mọ̀ pé mi ò dẹ̀ kí n ṣẹgbẹ́ ẹ̀ ní ọ̀nà gbogbo nǹkan tó gbé lé mi lọ́wọ́ má gbà mí láyè àti sọ síta pé mi ò kí n ṣẹgbẹ́ ẹni náà àmọ́ tẹ́ni yá fi máa mọ̀ pé mi ò ń ṣẹgbẹ́ òun ni kò máa ṣe fún mi. bí mo ṣe sọ fọ́lọ́run nìyẹn ó dẹ̀ máa ń ṣe é àmọ́ ṣe é wá ní àtọ́lọ́run tí ń ṣe yẹn kò séyìí tí mo ń pariwo ẹ̀ síta Ọlọ́run ọba tó wá gba ẹnu àwọn wòlíì sọ̀rọ̀ ó gba ẹnu àwọn àfáà sọ̀rọ̀ láti bí ọdún 3 4 sẹ́yìn yìí pé òun bínú sí mi gbogbo ọ̀dẹ̀ ní ìbínú Ọlọ́run sọ pé gbogbo orin tó ń ṣe fún mi mò ń pa mọ́ra ipò òun fẹ́ kí n máa pariwo fáyé wípé yẹn ló ń jẹ́ káwọn ẹlòmíì fẹ́ máa take me for granted wọ́n á máa fẹ́ máa fojú yẹpẹrẹ wò mí pé mi ò jẹ́ nǹkan ẹlòmíì kò owó tí ò yẹ kó fi lọ̀ mí á fi lọ̀ mí torí pé àwọn kan wà tó jẹ́ ìgbésí ayé tí wọ́n ń gbé ìgbésí ayé kan máa pariwo ibi tán tí ì jẹ́ wọ́n á máa fojú ẹ̀wò wọ́n báwọn ni wọ́n tóbi jù tí wọ́n dẹ̀mọ̀ pé wọ́n ń pẹ́ kẹ̀kẹ́ ó ti yẹ àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọ́nà tó fàyè gbà mí torí ẹ̀ mo ṣe ni mo fẹ́ ṣe ìṣílẹ̀ yìí o torí ẹ̀ mo ṣe ni mo gbà tí wọ́n ti pé mo fẹ́ pé mo ti mo pé lọ́dún yìí yẹn mo ní ó dáná màá wá pariwo láti fi ilé 5 ṣe celebration birthday mi mo wá tún ní lẹ́yìn ẹ̀ gbogbo àwọn ọmọ mi lẹ́yìn mi I'm sorry gbogbo àwọn bàbá lẹ́yìn mi látòrí captain apá wípé màá fún gbogbo wọn nílẹ̀ ilẹ̀ tí mo ń sọ yìí tí mẹ́fà yọ̀ bẹ̀ lẹ́ẹ̀kan ni pé 2 years ago wọ́n bẹ̀ mí kí n ta ìkọ̀kan fún wọn ní 1.5 million wọ́n ní mi ò ní ta wọ́n plot wọ́n fi ń bẹ̀ mí láti rà á ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní ti torí ẹ̀wọ̀n níṣẹ́ ni wọ́n á jẹ́rìí sí ilẹ̀ tá a wá pẹ̀ ní 1.5 million ní 2 years ago tí mo ní mi ò tà àmọ́ tó ti máa pẹ́ nísìnyí o mo dẹ̀ wá fẹ́ fún àwọn tó tájọ́ ń ṣiṣẹ́ pé orí kọ̀ọ̀kan tí kì í dẹ̀ ṣe 40 oná máa gbalẹ̀ yìí tí n bá pa owó yẹn papọ̀ ó ní nǹkan tí a tún ṣe àmọ́ ẹ̀yìn àgbàlagbà ẹ̀ lọ́sọ pé ẹnìkan kì í jẹ́ kí lẹ́kọ̀ọ́ ó fẹ́ òun ni mo ṣe fẹ́ ṣe é mo tún wá ní a máa yọ̀ǹda ilé kan fún ẹnìkan ilé yẹn lè kéré àmọ́ àwọn kankan wà tó jẹ́ pé àlùbáríkà ni bó ṣe kéré mọ́ yẹn tí èèyàn bá tẹ́lẹ̀ sí tó bá wọnú ẹ̀ báyìí àlùbáríkà dé báyìí yẹn tí n bá bẹ́ fúnyàn ní owó títì màá ní ṣáàbà mi mánéjì ẹ̀ owó àlùbáríkà ni èmi mọ̀ pé tí n bá fi ọwọ́ mi tí mo fi fún èèyàn ní owó tó láǹfààní àti gbà á wàhálà ìtẹ́nu yẹn tó bá fi owó yẹn síbi tó dáa àmọ́ àlùbáríkà ló kó sílé orí mo ń ṣe wàhálà gan ọlọ́dẹ ìdè lájẹ ẹ má jẹ́ àsọ̀rọ̀ jù ẹ jẹ́ àtẹ̀síwájú kábíyèsí yóò tó bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ wájú yín o ẹ̀yin bàbá mi ẹ jọ̀ọ́ tí bá kú sí o ẹ ṣàforíjì fún mi o mi ò mọ̀ lọ́sọ̀ o torí Ọlọ́run ẹ ṣàánú mi mo fi tóbi Ọlọ́run mo fi bẹ̀ yín ó yá tálẹ́ ní àkọ́kọ́ captain wa Alhaji Adéyẹmọ Akeem ó ti yẹ ẹ̀dìdẹ torí Ọlọ́run adúpẹ́ akúróríire ó yá mi ò ní jó pẹ́ torí àwọn èèyàn mi sọ pé àfi kí n kọrin fáwọn èmi ò lè sọ pé mo fẹ́ kọ orin kankan lẹ́nu àmọ́ wọ́n dúró lò pé mo gbọ́dọ̀ kọ orin màá dẹ̀ tún ṣe kí ni màá kọ́ náà ni ó yá Sàláwù ní Ṣàráfà adúpẹ́ akútẹ̀síwájú onígbọ̀ngàn wa nìyẹn
yìí máa lu gángan bí ìgbà tó jẹ́ pé wàláì ní òtí ẹ̀ lè sọ aláàjì Múdàṣírù ẹ ṣe kíákíá ó rà máa lù lọ́wọ́ akọrin àádẹ́jọ́ orúkọ náà bì Saheed ló wájú mi náà okay àti Saheed Múdàṣírù okay alright congratulations ẹ má jẹ́ òpẹ́ ẹ má sùn lé àròjọ mùsùlùkù Adégòkè Akin Mọ́gàjì wọ́n forúkọ tiẹ̀ náà sí láì lùlù láì kọrin sí ẹ̀rọ abáàlù maríkàsì ọ̀yà àyànwálé Ọpẹ́yẹmí àkúntẹ̀síwájú tó bá wù ilẹ̀ tẹlifíṣọ̀n àwọn tó dùn mí mo ju pé kí ni kọ́kọ́lọ̀ kó wà láṣìírí kárí kọ́ lẹ́yìn wọn ló mẹ́ta olórí nǹkan ẹ̀ àmọ́ mo bẹ náà kárí ṣe kámẹ́rà kékeré ajáláru manasukú pẹ̀lú ẹ̀sùn ọdún oya okay lumix ti congratulations ojú omi tiwa àjìgbà mọ́ ní lọ́wọ́ ọ̀nà àjíjọbi Ọlọ́run gbogbo ẹ tó bá nígbàgbọ́ ọdún kan tí mo ń ṣe nínú yín àdìgbà mọ́ lọ́wọ́ Ayọ̀lá authentic ọ̀gbẹ́ni tí wọ́n ń yá kí nínú ọ̀yá mi ò ní pẹ́ lórí àwọn orúkọ ìtòlú Ọlọ́run Fápẹ́tù Solomon wí èyí olórúkọ ọ̀yá nígbà ìwọ́n tó ti lọ́dún kan ní báńdì ogun ló lò Michael wọ́n ti ṣe sọ́bẹ̀ ilẹ̀ yìí o wọ́n ti pín tó ní kálukú fún un wọ́n ti ṣe sọ́bẹ̀ wọ́n ti pín tó ní kálukú fún un sọ̀bí ọ̀tọ́ ṣe ó wà níbí ó ti yẹ yín so Olúwatósìn àbí Olúwatósìn Michael Mustapha Ọlátúnjí Ìṣọ̀lá congrats ó ti lọ Olúmídé keyboard ó yára kíákíá torí ọlọ́ ẹjọ́ ẹjọ́ àṣẹ pápápá Olúmídé nìyẹn akú oríire ojú omi tiwa Àlàmú Ìdòwú ọ̀nàrẹ́bù kíákíá ẹ̀bọ́n síbi gbogbo Ọlọ́run Ọlátọ́jú púpọ̀ nǹkan ọ̀nàrẹ́bù Ìdòwú Ọládì púpọ̀ láti ó ti lọ congratulations oya Rahim Sharafa Ọlátúnjí Saheed oye Sharafa okú oríire ó sì yé Ọlátúnjí Saheed ìwọ ọdún Ọlátúnjí Saheed àjọkì làwọn ẹ̀ sí ọ̀nà Kazeem Hafiz corona Hamzat Wasiu láti Mọ̀ṣẹ́ corona gbalẹ̀ sí Ìbàdàn Imam Akim Lawal Imam mọ́ṣáláṣí tèmi Alhaji Abbas the Paramount King of Music àwọn dà Imam ó dàgbé wọn ti jayé lọ ẹ bá mú un dání fún wọn ó yá àròjọ mú Solomon má jẹ́ gbọ́dọ̀ ní tòkúnbọ̀ ìjìnlẹ̀ bàbá Kudus àwọn dà wọ́n ti jayé lọ ẹ bá wọn tọ́jú ẹ̀ Ṣóyẹmí Olúwaṣẹ́gun ń dà pápá ní àkú oríire Jùbrí Òjòlówó ó ní ẹ Azeez Ọlámídé ó dáná Azeez Ọlámídé dá ẹjọ́ ẹjẹ́ àṣẹ kíákíá sábẹ́kọ̀ Sùrájú Àlàbí wọ́n ní jẹ́bẹ̀ ok jábélé ó yá gbàgbà congratulations àbútẹ̀síwájú Bátsọ́mọ́ Michael Jekere wọ́n kò tí lọ́dún kọ́nà báńkì ó pọ̀ ọkọ̀ oríire o Alhaji ara Adémọ́lá ìjìnlẹ̀ ti dé
ìjìnlẹ̀ gbórí wọlé ó yẹ bá ń gbé fún jìnlẹ̀ ẹ gbé fún 100 ẹ gbé fún jìnlẹ̀ ìjìnlẹ̀ gbóríire ó ti yẹ yín ojú òní tí God power obìnrin kò sí bí God power yìí ọmọ tó ṣe àwọn pop nínú ilé mi kan ni àmọ́ mo máa ń gbádùn ẹ̀ ó dẹ̀ sọ fún mi jọ́gbọ́n pé aláàjì òun fẹ́ kọ́lé pé báwo ló ṣe fẹ́ ṣe mo wá ní màá fún un lẹ̀ kò sí bí ẹ tọ́jú ẹ̀ pamọ́ fún ogun ọmọ pé ó mo fún un lẹ̀ báyìí o obìnrin àwọn sí mọ́ mo ti wúra yìí àgbàmánìà gbogbo Ìbàdàn gbogbo olùrìsà ojú omi tí Kọ́látúndé Ìdúdèjì kódà Bánsà oya Bánsà méjì nìyẹn Latif Ọlábóyè ẹgbẹ́ rẹ̀ Latif Ọlábóyè wọ́n sùn lè kọjá ní olùgbàlà Abọ́lájí Fọlárànmí ẹ̀gbọ́n Bọ́lábọ̀ ní tí nìyẹn ẹ bá wọn tọ́jú ẹ̀ Ọlátúbọ̀sún Ọlárẹ̀wájú Fábọ̀dé Ṣẹ́gun ó ní ẹgbà ok Babátúndé Aláyọ̀dé ẹ̀gbọ́n Síkírù nìyẹn ẹgbẹ́ fún 100 Sulaiman Níyì alójẹ́bẹ̀ oyà wọlé sọ́kọ̀ gbogbo oníire Azim Ìyàndá Àlàyé ńlá ó bàbá méjì Jẹ̀lílì Akíntúndé gbogbo oníire Ẹ̀yinjú David ó ti lọ ó ń gáàsì wa gbogbo oníire oya Jimoh Saka ṣé Jimoh wà bíṣá ó dà Jimoh Saka Jimoh Babalọlá nìwọ Jimoh Babalọlá oya Jimoh Saka ó sì tòsí bámbámu dání kọ́nà Idris Olúwadámiláre olóòsì ń bí àwọn ọmọ tó wà nínú lẹ́nu nìyẹn tó ń bọ̀ pé mo fẹ́ fún àwọn nìkan bá ó nìyẹn ok Olúwadámiláre ó nìyẹn Idris òfìlélẹ̀ ok kò sí wàhálà arákùnrin yìí ó jẹ́ polówó ẹ̀ máa bọ̀ táìlà ni o òun máa ń lẹ táìsì ni o ó kú jùgbọ́n nípa ká lẹ táìsì ó kú jùgbọ́n ó mọṣẹ́ yẹn ṣe bó kàn wọ́n ṣùṣù náà ni pé kí nǹkan tó fi encourage ó ní mo ṣe fún mi tí mo fún mi mo bẹ́ẹ̀ polówó iṣẹ́ ènìyàn o tó bá jẹ́ pé o ní business card ni kó o há ní àwọn èèyàn pàtàkì lọ ó ti yé polówó ẹni o Kọ́látúndé Ògúndèjì yẹn Bánsà Kejìdà Azeez Ọlámídé ó ti yé àti yanjú ẹ̀ Fálétí Ibrahim máníjà ńlá gbọdọ́wà ẹ̀mú dání fún ẹ̀mú pé wọ́n ń ṣiṣẹ́ lọ lójú agbo ìwé ilé tá a lọ fẹ́ yàn kọ́ Adékọ̀mí Muyideen kò sí ní ẹ máa ń bá tọ́jú ẹ̀ ìwé ilé tá a lọ fẹ́ yàn kọ́ ṣáàtì pé fún ẹ ẹ̀gbọ́n bọ́lá yáyá lọ bá mú wa gbọ́dọ̀ wà ṣọ́ gbé fún ẹ gbọ́dọ̀ wà kọ́kọ́rọ́ nìkan náà mú fún ẹ mo mọ̀ kọ́ fún ẹ kọ́kọ́rọ́ bọ̀ tí wọ́n eléyìí ẹ̀ gbọ́n ẹ mọ̀ bá ń sọ lẹ́ẹ̀kan ẹni adábẹ́ fún nílé kò sí mọ̀ bẹ́ fún nílé ó ti yẹ ẹni ẹgbẹ́ òmọ́ra ẹ̀ èmi nìkan ni mo mọ ẹni ẹ nínú ara títí mi ó ti yé ilé tà ń sọ yìí wà ní Ìbàdàn ní Ayégún ẹni tó ń ta property yẹn wọ́n máa ń pè ní human property ó ti yé yín woman so dey spell ẹ̀ fún mi woman property woman city property ní Ìbàdàn ìyẹn ní Ayégún èèyàn máa gbá bí challenge yẹn wọlé àbí
ìyá gba bí challenge yẹn wọlé ó ti yé ọ̀nà bí tí wọ́n máa gbà débẹ̀ nìyẹn mi ò gbọ́ okay all right kọ́kọ́rọ́ lẹ́yìn rẹ̀ kọ́kọ́ rà ní gbogbo dẹ́ta sọ yìí kò sí èyí tí mo kọ́ ń bẹ̀ fún mi o mo máa ra gbogbo ẹ̀ ní mo máa rà ní kò ṣe pé kíkọ́ tó náà ọmọ onílẹ̀ máa ń dà mí láàmú gan wọ́n máa ń wò pé àwa ò ní àlè pariwo náà bá ṣe jàǹbá fún wa so mo ti láwọn experience kan sẹ́yìn so mi ò kí ń sábà sọ pé mò ń ra lẹ̀ mọ́ ó ti yé ẹni tó bẹ́ gba kọ́kọ́rọ́ yìí ẹni yẹn ò mọ́ rẹ̀ ẹni yẹn wà níbí báyìí màá pe ẹni yẹn jáde tí n bá ti fún ẹni yẹn kọ́kọ́rọ́ yìí láti ìṣẹ́jú ayé yìí náà ló ti ní tiẹ̀ o kì í ṣe ilé tán tí kọ́ tán o ilé tán ti kọ́ tán ni dọ́kọ̀ kú bẹ́ẹ̀ ni pé mi ò tí ì kú mo fẹ́ kú gan ní gbogbo ìjẹta mọ́jẹ ni àmọ́ ọ̀la pé a ti dájọ́ sọ́nà àwọn ibìkan wà tó sì nídìí àwọn àtúnṣe kọ̀ọ̀kan lára àwọn ilé tí mo sọ yìí ó ní ò jẹ́ kí n sọ pé mo ti kú lẹ́yìn kíkú nìkan ṣoṣo mo dẹ̀ mọ̀ pé nǹkan tá a pa ọlọ́run kánà ni bí ìṣe fún ẹwà ṣe fún ara ẹ pẹ̀lú dùnú àtayọ̀ àti àlàáfíà tí mo sọ ẹ̀ ó wà bẹ́ẹ̀ ó yá máa bọ̀ lé mẹ́rin yẹn ọ̀láì àbí sí bá sọ lé mẹ́rin yẹn láti ìṣẹ́jú àyà yìí ẹni yẹn ilé yẹn ti di tiẹ̀ ó ti yé. Mr. Kazeem. orúkọ ẹni yẹn Sharafadin Salaudeen. DJ, anybody DJ. Oore láti ìsìn náà ló ti di tiẹ̀ o kò sí ọ̀rọ̀ ẹni sì mi ò jẹ gbèsè lórí ẹ o ilé tí mo rà ní kọ́mpì ló ń tà mo dẹ̀ rà á kì í ṣe pé bí àwọn ra lẹ̀ mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ débi pé mo nílẹ̀ máa yọ ẹlẹ́nu bàbá mi aláàjì mi lákò dádì mi jẹ́ ẹ̀rọ kan ní dádì mi jẹ́ ẹ̀rọ kan bàbá mi ẹkú jókòó sà bẹ́ẹ̀ tí ní máa ṣe náà mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe kọ́ mi mo ṣe ń wùwà ẹ̀ olójú olúkàdí èsì sà bàbá jíde ṣàráfà ó ti yé ojú òní ti wà gbogbo ilé tí mo fi ṣe yìí mi ò fi ṣákọ́ mi ò dẹ̀ fi yọ̀ǹgẹ̀ àwọn tí ò tí ì ṣẹlẹ̀ rí nílé orin ni mo máa ń láìkì láti ṣe láti lè fi máa ó ti yé ó ti yé láti máa fi tọ́ àwọn èèyàn wa sọ́nà láti lè máa ronú pé ká ṣáà máa ṣe dáadáa pẹ̀lú ara wa náà ni ó ti yé bí o fi ṣákọ́ bá a bá rí ẹni tó wà ń bì tó bá ronú pé bóyá mo fi ṣe bí o fi ṣe gbéraga o bọ́lá ń ṣe dá èmi nìyẹn èmi máa ń láìkí kí n ronú àti múnú èèyàn dùn níwọ̀nba tí bá lè ṣe tí ò ní pa ẹ̀mí náà lára ó ti yé yín torí náà ẹ̀yin àgbààgbà tẹ́ wà ń bì ẹ jọ̀ọ́ ẹ fi inú súre fún mi ní ẹ fi inú ṣàdúrà fún mi ní mi ò sọ pé mo fẹ́ kóyàn kankan tí rònú pé ẹ̀mí ìgbà èmi ló yẹ kí n ṣe kan báyìí báyìí ẹni tí ò báyìí tí ì ṣe é sìn á padà ṣe é pẹ̀lú àṣẹ Ọlọ́run ó ti yé yín ẹni tí ò báyìí tí ì ṣe é sìn ẹni pẹ́ni yẹn náà tún padà ṣe é nígbà tó bá ti jẹ́ pé inú ẹ̀ dùn sí nǹkan tó dáa congratulations Sharafa ojú òní tiẹ̀ ò ní ta ilé náà bó ṣe bílẹ̀ yẹn ṣe wà yìí ó máa di wádìí mẹ́ lọ́wọ́ ni o ní agbára ti ṣe Elédùmarè láti ṣẹ́jú àyà ó ti di tiẹ̀ o kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ dúró kò sẹ́ni tó ń bẹ́ẹ̀ dúró
kò sẹ́ni tó bá ẹ jù orúkọ mi ni mo fi rà á lẹ́yìn pé kákan ṣe changing of ownership ẹgbẹ́ náà máa ṣe changing of ownership náà ló dúró yìí àfíìsì gbogbo ilẹ̀ tí mò ń rà gbogbo ilé tí mò ń rà òun náà ló máa ń ṣe gbogbo ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Akande, ọmọ bí olórí gbẹ̀yìn ní o, kò bá lẹ́yìn tiẹ̀. Akande, ọmọ bí ẹjọ́ akọrin fún bàbá, ẹjọ́ akọrin fún. Jókòó yìí, aláṣẹ Miracle shopping complex, aláṣẹ Miracle petroleum, aláṣẹ Miracle hotel and suite. Bàbá mi nìyẹn. Wọ́n sọ pé bí mo ṣe fún ọmọ yìí bí mo ṣe fún Alhaji Sharafadin Salaudeen ní odidi ilé àwọn náà máa tún wá fi 250,000 àwọn á fi kún fún. Sharafa ló ti ń lóògùn oògùn ló ń lò ló sáré lábìjà ìwọ́dà wá kí bàbá wa ọlọ́run máa fún ẹ lówó sí i. Láti wá ní máa fún ẹ ní 250,000 láàárọ̀ ọ̀la ó ti yé. Akílẹ̀ ti dé o, Akílẹ̀ ti dé o, gbogbo oníwọlé o, lójijì, Akílẹ̀ wẹ̀yìn ẹ̀wò. Ọmọ ọtí eléwẹ̀lẹ̀ ó ṣáná wọlé lójijì mo gbé fún ẹ. Pàdé mi ò ṣe dàní ojú òní tiẹ̀. So alhamdulillahi rabbil Alhaji Abbas Akande Obesere gangan ẹjọ́ ìtẹ́ba ya fọ́tò ó ti tó torọ́ lábẹ́ bá sọ̀rọ̀ òun náà ni ó máa di ládé láàrin wàmẹ̀t ajàtúráyọ̀ my very good in-law Alhaji Abbas Akande ilé márùn lẹ ṣí papọ̀ lẹ́ẹ̀kánná ẹ̀dìdì ń bọ̀ abáyé lókè ni o torí pé kámẹ́rà máa gbé gbogbo àwọn bloggers náà dẹ̀ máa gbé nígbà tí mo rí ilé yẹn tá a rí ní bá a ṣe rí ilé kọ̀ọ̀kan fún value tó ń lọ Nàìjíríà nísìn ó ní iye tí ilé kọ̀ọ̀kan worth kìí ṣe lé ẹ̀dákun ẹ̀sà àgbà pé mo kọ́lé òtúkókó ilé márùn tó Obesere kan ó jẹ́ of London ilé ni ó bá yín dúpẹ́ fọlọ́ ilé márùn yẹn tá a bá wo fálù ẹ̀yọ kọ̀ọ̀kan ẹja pè é ní 1 billion àti ilé 1 billion ilé márùn méjì ìdèkó 1 billion mẹ́ta ti Ìbàdàn 1.5 billion torí tó wà bẹ́ẹ̀ lágbára ó wá dìlú ó di 2.5 billion ìlú ní 10% 2.5 billion ọlọ́run bíṣọ́ my incoming senator ọlọ́run bíṣọ́ bẹ́là ẹ̀yin olówó rè 2.5 billion ọlọ́run bíṣọ́ bẹ́là 2.5 billion ìlú ní 10% yẹn 250 million and cash 5%. That is 125 million. Ẹja ṣe lówó ọpẹ́. Alhaji Abbas ìlú lẹ́yìn gangan fún ara yìí fẹ́ filẹ̀ lówó ọpẹ́ lẹ́nu. Bẹ́ẹ̀ pè wá wá. Obesere ló pè wá o. Ẹni sọ́dún bẹ́ẹ̀ lọ. Tó bá bá ṣe lè tú kó tú. Èló lẹ́gbẹ́ fún wa lówó ọpẹ́ tí ó bá fi di alẹ́ nísìn orí mídíà ó ti kún wọ́n lè ní àwọn Fúlàní yìí kò jẹ́ lérò
jẹ́ lè mú jẹ́ àti tí ò ti yọ jẹ́ yíyọ àwa yìí sáfà ẹnìkan àfà gbogbo ayé làwa àfà gbogbo ayé làwa anybody tó bá pè wá tó bá ti pè wá à ń bọ̀ bí wọn náà pè wá lọ́la à ń bọ̀ ó sì pè wá ẹni tí ó pè wá ó ṣe kí ni yóò pè wá. Gbogbo ayé lọ́lọ́run náà wá sí. Gbogbo ayé lọ́lọ́run náà wá sí kò rán wá sí jọ kan. Èló lẹ́fẹ́ fún wa lówó ọpẹ́. Èló lẹ́fẹ́ fún wa lówó ọpẹ́. Wọ́n ṣe mọ́ṣáláṣí lánàá o. Ṣe mọ́ṣáláṣí lánàá. Wọ́n tún ṣe gbogbo ẹ̀ lọ́ṣẹ̀. Èló lẹ́fẹ́ fún wa lówó ọpẹ́. Ní Ìpọ̀nrí grammar school. Jubril Martins ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ school tèmi náà lọ ni. Ọmọ mi yìí school tó náà lọ ni. Lébùté mẹ́ta èló lẹ́fẹ́ fún wa lówó ọpẹ́. Last program náà rè ẹ̀fọ́ wa sì káwọn mídíà tó gbé kí ló dé ẹ̀ lè pa kámẹ́rà yẹn ni. Ẹ má jẹ́ kí mídíà gbé ẹ jẹ́ kí gbogbo mídíà pa kámẹ́rà sìn sọ̀lú àlálóbì kárí. Sallallahu alayhi wa sallam. Gbogbo mídíà ẹ jẹ́ apá kámẹ́rà lórúkọ tí mo bẹ́ẹ̀ fi lẹ́yìn kì í ṣe owó tó pọ̀ àmọ́ mo mọ̀ pé mi ò lè sanwó ọpẹ́ tán ojoojúmọ́ ní màá dúpẹ́ ní màá rọpẹ́ dá lágbára tí Elédùmarè kódà tí bá fi 100 billion lẹ̀ lẹ́nìí tó bá tún dọ̀la màá tún dúpẹ́ owó tí màá fi lẹ̀ ẹ̀jẹ̀ á máa ní ṣé wọ́n ti pa kámẹ́rà ẹ̀jẹ̀ á máa ní di 500 péré. Ìjà tọ́lọ̀ tóbi dáadáa ká ṣe yí kọ̀ọ̀kan ní 100,000 that is 500,000 díẹ̀ náà tó nù kọ́ nìkan ìlú lábí bẹ̀rẹ̀ owó láti pa sọ́ọ̀tì ọlọ́run wà lùbáríkà sí subhana rabbika rabbil izzati amma yasifun assalamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. sallu ala nabiyyil karim àwọn àbá àti parí program wa assalamu alaikum warahmatullahi wabarakatuh. Crave your indulgence to recognize a couple of people. I've been told to recognize a couple of people. First of all, I'd like to recognize the presence of the people behind the entertainment scene that have been very supportive for a while. Ladies and gentlemen, some people call him honorable. He's my brother for life. We recognize you one after the other. We will appreciate you one after the other, ladies. Also here, ladies and gentlemen, Obesere, to please get ready because you have a special performance. Kí ni mo bẹ́ sọ? Ó ti wọ̀n sí ogun ayé. Ó ti wọ̀n sí ogun ayé. Ní ìdá tí máa fi gbogbo ẹnu sọ̀rọ̀. Àbá sì jẹ́ ọ̀kan tó jẹ́ pé kí ni mo bẹ́ sọ? Ó jẹ́ ọ̀kan tó jẹ́ pé káyé máa pẹ̀gàn sọ́tún kọ́ máa pẹ̀gàn sósì sídó ibi tó ń lọ lónà bẹ́ẹ̀ lèmi náà ṣe é ṣe àwọn ayé lè máa ṣe jọjọjọjọjọ ibi tí ó lọ yẹn gangan ibẹ̀ ló máa face Sàbáàsì jẹ́ ọ̀kan tó ẹ pé láti ìgbà tó ti bẹ̀rẹ̀ orin ẹ̀ kò kọ́pí bí sídó ṣe sọ pé èèyàn kò kọ́pí òun ó kọ́pí ẹ̀ pápá ni òun mọ ó kọ́pí ẹ̀ rẹpẹtẹ ṣé àwọn olórin hip hop la fẹ́ sọ ni tí wọ́n kọ àṣàkáṣà nínú ogbó ni wọ́n tó ń kọ́ sí ṣé àwọn Zazu àǹkó la fẹ́ sọ ni àbí mélòó sídó náà kọ́pí òun ó kọ́pí ẹ̀ rẹpẹtẹ kódà olórin mùsùlùmí ni o ti kìrìsìtẹ́nì ni o kò sí bí ó ṣe lè rí ó kọ́pí Abbas lówó ìpọ́n kọ́pí òun ó pọ̀ rẹpẹtẹ. Pẹ̀lú inú dídùn àti ayọ̀ a fi àsìkò ìdúpẹ́ fún Ọlọ́run ọba fún ìgbésí ayé Alhaji Abbas Obesere àgbàkin abọ́bagún àìsí Yorùbá pátápátá fún ti ayẹyẹ oríkádùn wọn tí wọ́n ṣe ní èyí tí wọ́n pé 60 years ìṣe kékeré a dúpẹ́ fún Ọlọ́run ní ìgbésí ayé wọn àwa ṣe ládùúrà pé gbogbo bó wá ṣe wá wù kán ga tó kí wọ́n pọ̀ tó lóore ni lọ́lá ni kí àwọn ọmọ wọn kí tí wọ́n púpọ̀ tó kọ́lọ̀ kó wá máa ṣe eré ní ẹyọ kan tó ní fún wọn ní ayé tó ẹgbẹ́ tá a bá máa sọ̀rọ̀ nípa ìgbésí ayé Alhaji Abbas kò kéré lójú ẹ̀yin olólùfẹ́ tí ẹ̀ ń wò wáyé tó bá jẹ́ pé iṣẹ́ ìjọba làlájì bá ṣe láti gbà náà dásìkò ní àwọn kan ní wọ́n ti lọ fẹ̀yìntì ẹ wá wò láti gbà náà 60 years wá tún wá dàbí 20-30 years abáwọn dúpẹ́ o lágbára Ọlọ́run ní fi ilé ìṣe àṣemọ́.
Thank you very much for today. I recognize all the kings here presently, that are coming, all the guests, my chief, especially Yaloja of Oyo State. I think I appreciate your presence here. And I extend my greeting to every other people that are coming. Thank you very much for coming. I will say shortly about Agbaki of Ile Yoruba. We have been together past 25 to 30 years, 35 to 40 years ago. He's a good brother to me. He supported he contributed to my own life, my family, my companies, everything. I can say it's part of my family. He always stood with everybody, all the men, all the fans, he stood with everybody. He always be with us in prayer. Oh, I pray for him to come 70, 80, 90, 100 by God's grace. And I can say that everybody that is there today, they won't regret of coming to celebrate with him. So I pray that what you are doing today is going to be small. So all we are going to do is the same change that in Jesus' name. So I pray for the great wife, the most beautiful wife, responsible wife. I recognize her. She stood with him for everything. I will fight. You understand? Fight for his life, for his bank, for everything. But we thank God today that he achieved what is expected from the Jesus Christ and from God and from the Allah. So I greet everybody that really he will make this today. Àwọn tá ń bẹ ọlọ́run fún bàbá yìí náà á ṣe fún wa. Gbogbo dára tí a máa ṣe ní ayé tí a bá ti ní ọkùnrin tó bá bí obìnrin tó níyàwó tó kọ́lé tó déyàn láyé ó ti wálé ayé nìyẹn. Gbogbo a ò ní sọ́kù. Lágbó ọlọ́run máa bá wa ṣe. We recognize my brother on the Bushina Bella. I love you so much. You always there with us. Thank you very much. Alaji Abefe, solid work, I recognize you. Alaji Bankole, I recognize you. How many people have to mention that? But I thank everybody that here that present today for your contribution. Everybody now, let's go. Go and see Adesoya. I see you. Up top and lórí àwọn bàbá máa ti gbọ́ mo sì ìbẹ̀rù bójú. Àpèmí lẹ́kùn burúkú àbíyáwó ilé. Kì í tó máa gbóhùn. Àkọ́kọ́ àṣírí ẹ̀yà létí yó. Àlàyé olórí o, àwọn létí bẹ́ẹ̀. Alamat àlàyé olórí bẹ́ẹ̀. Ọ̀gá nínú wo ni ìfúnjì? Àríyànjiyàn kò sí. Àlàyé ńlá nínú òní ìfúnjì. Àríyànjiyàn kò sí. Mo lórí lọ́wọ́, mo nílùú tó dùn.
mo tún nílẹ̀ mọ́. Èmi láyé mi mo lórí lọ́wọ́, mo nílùú òṣòdù, mo tún láyé máa. Àwọn Obesere, Dangote, àwọn Obesere, Paramount, ọ̀làyé olórí ẹ̀wò. Iṣẹ́ orí dá bí ó dá ẹwà kan dé o. Àkọ́kọ́ iṣẹ́ orí dá bí ó dá ẹwà kan dé o. Iṣẹ́ orí dá bí ó dá ẹwà kan dé o. Dangote iṣẹ́ orí dá bí ó dá ẹwà kan dé o. Ọmọ ìfẹ́ kọ́ni ẹni kò gbúdọ̀ ṣiṣẹ́ orí. Ṣé bọ́mọ ìfẹ́ kọ́ni ẹni kò gbúdọ̀ ṣiṣẹ́ orí. Iṣẹ́ orí dá àwọn ọmọ láṣí. Iṣẹ́ orí dá yóò dá ẹwà kọ́ni o. Ẹni láṣọ ọjọ́ bí ìjẹ́ àkọ́dọ́. Ọmọ lọ́jọ́ ìlóhùn kan. Ẹyin lẹ́ni kí gbóhùn sókè. Kí gbóhùn sókè di ẹ̀ aṣáájú. Akọ́láwọlé náwó. Kọ́láwọlé ní Dangote. Èèyàn ti tà á bá àjọ yìí. Abaso ìdí èdèkò. Ẹ̀kọ́ fẹ́lẹ̀ yá. Láti Ìdànrè náà ti wá sílùú Èkó. Láti Ìdànrè náà ti wá. Ìyẹn lòun lò stéètì aṣáájú. Torí tèmi Paramount wọ́n ṣe gbórí wọlé. Abaso ìdí ọ̀ṣẹ́ o. Ìlú rẹ̀ pẹ̀lú ìjọba. Àbájọ ìdí èdèkò. Èèyàn tó láyé ní Dangote. Afọlábá wọlé. Dangote láti Ìdànrè. Ìdànrè lóhùn lóhùn stéètì. Lórí ẹgbẹ́ sójà mi. Ọmọ bàbá lọ́dọ̀. Sẹ́ẹ̀dì stọ̀ ẹ̀kú balẹ̀ òru. Ẹgbẹ́ Zenith ẹkùrù kalẹ̀ yóò. Mo kí ikú ìgbé. Láti ìlú lórí ẹgbẹ́. Bọ́lá tọ́pá àtẹlẹ̀. Bọ́lá jẹ̀júmá. Bọ́lá jẹ̀júmá. Bọ́lá jẹ̀júmá. Zenith love them. Láti tẹ̀mí àkọ́dẹ àbọ̀sì, ọmọbọ̀ ní kẹtọ̀ ìbọ̀tù bàbá mi. Ìyá tó bí lọ́mọ Àníkẹ́, Àníkẹ́ àbẹ̀mí ìjọ ìbájú. Mọ̀dá tí mo sùrà jù, mọ̀dá tẹ̀mí àkọ́dẹ ológbò òjò. Mọ̀dá tó ṣì nínú padà ṣubú, mọ̀dá Valentine pàtà ìgbé.
tí mo mọ ká sí mẹ́ bàbá rọ́ṣídá lóníyàdé nílé wa láyẹyẹ lágbègbè tókìó ìyẹn nìkan dùn ó ṣe bàbá mi ó ṣe bàbá mi ó bí mi yóò wò mí dàgbà ó ṣe bàbá mi àníkẹ́ni tó ìbọn tó ó ṣe bàbá mi ìyá olóríire ìyá olóríire ìyá olóríire ìyá olóríire àníkẹ́ni tó ìbọn tó ìyá olóríire ó ṣe bàbá mi ní ìjọba nígbà o. Wẹ́lẹ́wẹ́lẹ́ alábẹ́ni tó gbẹ́sẹ̀ kiri lọ́tún aya tèmi àkàndé odò ògbójò abẹ́ni sẹ́kì látùgbọ́ aya rẹ̀ aya o aya o aya o aya o. Abẹ́ni ní sẹ́kì lọ́tún abẹ́ni tó bá ní káwọ́. Ìyàwó alálùbáríkà, ọmọ àwọn ọmọ alálùbáríkà. Aya o, aya o, aya o. Oníkàlọ́ máa wọlé mọ́ra mọ́. Mo dúpẹ́ o Dangote mi, Akọ́láwọlé tèmi, abẹ́rẹ́, Abbas. Èmi lẹni àti rò pé kò lè pàgọ́ o. Ẹni ká ló pẹ́ lè pàgọ́. Ọmọ ọlọ́dẹ rẹ̀ lù. Bàbá ìjọ wọlé, bàbá ìjọ wọlé. Ẹ̀rọ̀lẹ̀ kú jọjọ́, ẹ̀rọ̀lẹ̀ kú jọjọ́. Ẹ̀rẹ̀ wáyọ̀, ẹ̀rẹ̀ wáyọ̀, 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 wáyọ̀. Ẹ̀rẹ̀ wáyọ̀, ẹ̀rọ̀lẹ̀ kú jọjọ́, ẹ̀rọ̀lẹ̀ kú jọjọ́. Abẹ́gùs. Èmi wáyọ̀, wáyọ̀, wáyọ̀. Ṣé èmi wọ́n ti gbé pé wọ́n ti àgbè ń pé kúlù ìṣàní mi. Òṣèlú àbáyọ mi South Africa Foundation kò gbọ́ ní wọlé bẹ́ẹ̀ ni bàbá aṣọ ìdè lọ́wọ́ èèyàn tó òkòlò bá dámọ̀ ọjọ́ bọ̀jọ́ ara wa ni mo dúpẹ́ bí àgbo tèmi ọkọ̀ lọ́bẹ̀ nínú lọ́dọ̀ Dangote ó ṣe é wáyé ìdílé ẹ wáyé òyìnbó ẹlẹ́kọ̀ọ́ ẹ wáyé báwo lẹ̀ ọ̀túnbá yẹmí yẹmí. Adébájọ́ mi, èèyàn tèmi àkọ́lé tó bá ògbójò àgbájú. Ó jẹ́ sí ẹ máa wọlé o. Èèyàn táyé lè ká má ní mi, ó tún gbogbo ká má ní mi. Ọkọ̀ sáyé mi, ó máa bọ̀ sọ. Èèyàn blood rice ní ẹ bá mi kọ́ ọmọ bá. Èèyàn tèmi àkọ́lé olóògbé bàbá. Èmi lẹni àrò pé kò lè bọ̀ ọ́. Táyà kọ́rẹ́ sì máa wọlé ọmọ Adébísí. Táyà kọ́rẹ́ sì máa wọlé ọmọ Adébísí.
jẹ́ ìdí oṣù mi. Ẹ̀gbọ́n sì ni òní. Ẹ̀gbọ́n lára iwájú. Lára iwájú mi fún àjì. Ogun lẹ́gbọ́jú mi náà ó. Òun àkúrò jọ lábẹ́ ilé kan kò sí òun. Susan baby. Oh yeah, Susan baby. Susan baby. Susan baby. What's your daddy do you? What's your daddy do you? Oh, they look up, oh my fine. Oh, they look up, oh my fine. Oh, pretty looking. Oh, your mommy. Oh, your baby, your body, oh, your baby, your body, Susan, baby. Susan, and I'm a woman. Susan, baby, Susan, Susan, now the president, but what is it? But what is it? Honorable Sahib, Honorable Sahib, I don't want to Adéwálé ọ̀kàrẹ̀ àfẹ́dẹ́gbẹ́ ọ̀nà ọ̀túnmájì ìmọ̀ àlàyé ńlá ọ̀túnmájì ìmọ̀ òṣè. Sọ́jà máa lè wá gbà sọ́jà rẹ̀ láti Port Harcourt sọ́jà láti Port Harcourt náà rẹ̀ ṣáyé lóru. Aláṣìlá ẹ̀kọ́ ẹ̀ sí ibi. Ọmọ Adébísí máa ẹ̀ sí ibi. Ọmọ Adébísí. Ẹ̀jẹ̀ gbogbo bí wọ́n dé. Gbogbo bí wọ́n dé ní lójijì. Kọ́rẹ́nsì. Kọ́rẹ́nsì. Eléwé lè yọ ọmọ tí o. Eléwé lè yọ ọmọ tí o. Kọ́rẹ́nsì ló wọlé yẹ o. Adóde Ìbàdàn ẹ ṣílẹ̀kùn. Ọlọ́wọ́ bá tó gbé ní ìgbà mo gbé Kọ́rẹ́nsì ló gbé já. Oníwọ́lẹ̀ lọ́nà ọlọ́run àmì àṣẹ. Ọba ti dànù bí máa má dùn Kọ́rẹ́nsì. Ọmọ tí ayé lòdù ní èjì rẹ̀. Wọ́n ní yálẹ̀ nílé wà ní Ìbàdàn. Aláwọ̀ àlá ní. Aláwọ̀ àlá ní. Àwọn àlá ní. Àwọn àlá ní. Àwọn àlá ní Ìbàdàn. Wọ́n ní ìdájọ́ rọ̀tọ̀. Àwọn àlá ní. Àwọn àlá ní Ìbàdàn. Àwọn àlá ní. Olùfẹ́rẹ́ yìí báyò. Ọmọ Tọ́lé Bísí. Ṣàyẹ̀ lóru mi. Òṣèré ọmọ méjì. Méjì lójú orogún. Èjì ọ̀rọ̀ lójú màmá ẹ̀. Ṣé ìgbàdí wù ayọ̀? Ó ti wà níwájú. Òní padà dé ẹ̀yẹ. Ọlọ́run ọba kò ní wakọ̀ tiẹ̀ ní àwa àṣẹ. Èjì adé ọmọ méjì ni. Ṣayé Adébísí. Ayé náwó ṣayé lòlú. Ajago ẹ̀ máa wọlé o. Ajago mi mo ná wà Adébísí. Ẹ lọ sọ́nà jà ní láyé. Ẹ lọ sọ́nà jà.
jàdídá ẹ̀rọ sọ́dọ̀ jàdídá yẹ wí. Gbogbo ọ̀rọ̀ mi ti yẹ ń sọ ẹ̀rọ sọ́dọ̀ jàdídá yẹ wí. Gbogbo ọ̀rọ̀ mi ti yẹ ń sọ ẹ̀rọ sọ́dọ̀ jàdídá yẹ wí. Gbogbo ọ̀rọ̀ mi ti yẹ ń sọ. Gbogbo ọ̀rọ̀ mi ti yẹ ń sọ. Kọ́lẹ́sì ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Akílẹ̀ ẹ̀kú kálẹ̀ o. Akílẹ̀ ní ìsúlẹ̀ wọn náà. Àtàwẹ́wẹ́ ní ìsúlẹ̀ wọn náà. Ẹ̀kú kálẹ̀ láṣẹ ìgbéra ṣírí. Ìyá mi ẹ máa wọlé o. Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Àbúrò tèmi àkọlé olóògbòjò. Táyé lólúwo èjìlẹ̀. Èjìlẹ̀ wọn ọlọ́ọ̀gùn ẹ̀ṣẹ̀. Tí ó ṣe fọwọ́ bò lóko tèmi. Bàbá àfin ìkẹjà, èmi ti dé ibẹ̀ mo lọ ṣayé, ìyẹn nílẹ̀ ìyá mi, Akọ́lájí, ìjìyàrá ìkẹjà. Ẹni ta lọ́nà nígbàjọ́, my sister. Mo jẹun tí mo fẹ́ o, ìgbà tí mo wọlé, mo mu tí mo fẹ́ o, ìgbà tí mo wọlé, mo jókòó sórí iṣẹ́.
ni ẹ̀gbọ́n senior ni ẹ̀gbọ́n lára iwájú mi fàájì ogun lẹ́gbàájú nílá ọ̀ òun àwọn lọ́jọ́ lámìlẹ̀ kan kò sórí Susan baby oh yeah Susan baby Susan baby. Susan baby ọjọ́ dáàdì mi lójú ọjọ́ dáàdì mi lójú ọdẹ lọ́kọ́ ọmọ afáyín ọdẹ lọ́kọ́ ọmọ afáyín wọ́n pírísì lóde ọjọ́ ọmọ mi ọjọ́ àbẹ̀nìjọba ní ìgbàwó ọjọ́ àbẹ̀nìjọba ní ìgbàwó Susan baby Susan ẹ̀lẹ́màdọ́mẹ̀ ẹ̀lẹ́yọ́. Tàbí ní àbẹ̀bí tọ́lá nípa òun. Susan bẹ́bí mi sùnjó. Jùmọ̀ bẹ́bí mi Susan mi. Báwo lẹ pẹ́sidẹ́ǹtì? Gbogbo lẹ́gẹ̀sì. Gbogbo lẹ́gẹ̀sì kọ̀ọ̀kù. Báwo ẹ̀ lọ́wọ́? Honorable Saheed. Honorable Saheed. Báwo lẹ Adéwálé mi? Adéwálé ọ̀kàrẹ̀ àfẹ́dẹ́lẹ́ ọ̀yẹ̀ ọ̀túnmájì wọn àlàyé ńlá ọ̀túnmájì wọn ò ṣe é. Sọ́jà máa ń lè wá gbà sọ́jà rẹ̀ láti Port Harcourt sọ́jà láti Port Harcourt. Táyé lólu, aláṣẹ táyé bọ̀ ẹ́ sí mi. Ọmọ Adébísí bọ̀ ẹ́ sí mi. Ọmọ Adébísí, ẹ̀jẹ̀ gbogbo ìwọ́dẹ. Gbogbo ìwọ́dẹ ni lójijì. Kọ́rẹ́nsì. Ọmọ Táyé lòdù ní èjì rẹ̀ wọ́n ní yálẹ̀ nílé wà ní Ìbàdàn. Aláwọ̀ àlàní. Aláwọ̀ àlàní. Àwọn àlàní. Àwọn àlàní. Àwọn àlàní Ìbàdàn. Wọ́n ní ìdájọ́ rọ̀tọ̀. Àwọn àlàní. Àwọn àlàní Ìbàdàn. Àwọn àlàní. Olùbẹ̀rẹ̀ ní báyò. Ọmọ Táyé Bísí. Táyé lòdù ní. Òjìlé ọmọ méjì, méjì lójú orogún, èjì ọ̀rọ̀ lójú màmá ẹ̀, ṣé gbàgbé wù bayọ̀, ó ti wà níwájú, òní padà dé ẹ̀yẹ, ọlọ́run ọba kò ní wakọ̀ tiẹ̀ ní àwa àṣẹ. Èjì abẹ́ ọmọ méjì ni. Táyé Adébísí, ayé náwó Táyé lòlú, Ajago ẹ̀ máa wọlé o, Ajago mi, mo náwó Adébísí, ẹ lọ sọ́lọ́jà ní Táyé wí, ẹ lọ sọ́lọ́jà ní Táyé wí.
gbogbo ọ̀rọ̀ mi tí ẹ ń sọ. Gbogbo ọ̀rọ̀ mi tí ẹ ń sọ. Mọ́rẹ́sì ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Akílẹ̀ ẹ̀kún kálẹ̀ akílẹ̀ ní ìsúlẹ̀ mọ́nà àtàwẹ́wẹ́ ní ìsúlẹ̀ mọ́nà ẹ̀kún kálẹ̀ láṣẹ ìdérà àṣírí ìyá ni ẹ máa wọlé o. Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́. Àbúrò tèmi àkọ́lé olóògbòjò táyé lólúwò èjìlẹ̀ èjìlẹ̀ wọn ọlọ́ọ̀gùn ẹ̀ṣẹ̀. Ayọ̀ náà ṣe máa gbẹ́sẹ̀ ní ìmọ̀ bẹ́ẹ̀ ni aláyé mi sọ́ta mi. Lulu,